Imole, Anya, Anya. No bad. Ẹgbẹ́
ìwọ̀fà ó ní kí n bá ń dúpẹ́ lọ́wọ́ màmá o olójó kéré pẹ̀bí sùn ẹ̀pẹ̀ olójó tí ó sì tọrọ àbí ìgbọ́lọ́jọ́ tí ó sì kọ́bọ̀ ọjọ́ tí ó sẹ́nìkan ọjọ́ àdágbé àdáfà ó ní ìyá àwọn ni ìyá ni wúrà bàbá ni jíjẹ́ ọmọ olójó tí ìyá bá kú ni wúrà bàjẹ́ olójó tí bàbá bá kú ni jíjẹ́ ọmọ olómi ó ní wọn nìkan ló ṣà ìwọ ló ṣàkúlẹ̀ gbọ́ ó ní kí n bá dúpẹ́ lọ́wọ́ mọ́mọ́ ọjọ́ ìsùn ọjọ́ ìwo ọjọ́ ìdúró ọjọ́ ìjòkó ọjọ́ kásáré kiri ọjọ́ kásáré wọlé ọjọ́ kásáré wọlá ọjọ́ kásáré wọlá nítorí ọmọ àbígbọ́lá ni wọn nìkan yìí náà ní abiyamọ tí jẹ́ ọmọ lẹ́yìn bíi ọgbẹ́ gbogbo ọ̀gá nìyẹn ọmọ ẹ̀dúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹ̀dúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ìwọ lọ́mọ mẹ́lẹ̀ àfẹ́ ẹ̀mẹ́ta ọmọ sáwọn ní kórìkì ẹsẹ̀ ọmọ ẹ̀dúkú mẹ́dẹ́ ìwọ lọ́mọ onígbò ọmọdé ọmọ onígbò ìwọ́wọ́ ọmọ onígbò ká àjòjì ọgbọ́dọ̀ lọ́bẹ̀ àbíbọ́lá àjòjì tó bọ̀ wọ́n gbọ́ òrò ló tẹ̀lé ẹ̀rọ ayé lọ́mọ tí wọ́n mọ̀ gbọ́ màgbọ́ nílé màgbọ́ àlejò màgbọ́ gbẹ̀rẹ̀ nílé àwọn ọmọ asàlẹ̀ jẹjẹ bí ẹni tí ó rò bí irin bí ogun bí ọgùn àyọ̀mẹ̀lé bàbá bí irin tọmọtọmọ ọmọ ẹ̀rú kúndadé ọmọ mẹ́lẹ̀ àfẹlẹ̀jà ọmọ ẹ̀ta òkò mẹ́tẹ̀ẹ̀ta ló rán mi wá wọ́n ní kí lẹ́yìn ọgbà wọ́n ní tíṣà wọn ní ìyá mẹ́ẹ̀d wọ́n ní first teacher àwọn ní wọ́n ní doctor àwọn ní ìyá fees alábòójútó àwọn ní nani àwọn ní prayer warrior àwọn ní ìkìlẹ̀yìn ọgbà àwọn ní ọ̀rẹ́ àwọn ní